Orúkọ mi ni Ọba Olúyìdí Akínyàrí Second di Àwùjalẹ̀ Ojima of Òkèlúsẹ̀ Kingdom. Àkọ́bí ọkùnrin ní ìlú wa ní palace ló máa jọba, so mo ti mọ̀ tipẹ́ pé mo máa jọba. Ètò ẹ̀kọ́ mi ó ṣì wà normal, mo ṣì study normal in a normal way, so mi ò ní pé ọba pé ó máa affect studies mi. Mo wà ní SS2 àti bá ti dé school mi kí n máa ronú nípa ilé mọ́ pé mo wà ní, so I can face education with my books. Mo accept ẹ̀ náà tó mo respect ẹ̀, but mo láti accept ẹ̀ bẹ́ẹ̀ torí ní early age mi kí tó dàgbà màá ti ṣe kan tó dáa sí ìlú, màá ti ṣe àwọn needful things tó need sí ìlú. Ọlọ́run máa ràn wá lọ́wọ́ tó nǹkan tó bá ti sọ náà lọ́ máa follow, so bá ti sọ àwọn náà wá accept, so mo kì í fojú wò bóyá ó wà difficult fún mi. Kò tí sí ìyàwó báyìí, mo fẹ́ parí education mi tán kí tó fẹ́ ìyàwó. Ọ̀rọ̀ ìgbésẹ̀ ni tí bá ti parí education then mo lè máa sọ̀rọ̀ nípa ìyàwó àwọn kílẹ̀ wọ̀nyẹn. Bá ti graduate láti school, tó bá ti lọ sí university, bá ti kàwé tán, then mo máa create àwọn nǹkan tó wà wúlò bí schools, bí àwọn ọ̀nà network wọ̀nyẹn, mo máa ṣe gbogbo ẹ̀.